لله رب العالمين القائل قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين سيد الأولين والآخرين سيدنا ومولانا وحبيبنا وشفيعنا محمد صلى الله عليه عبده وسلم ورسوله. أدعوك بلده الله الحمد لله. أترى صلاة فوانا محمد صلى الله عليه وسلم. موكي gbogbo àwọn council imam tí wọ́n bẹ̀ ń bí, mo kí gbogbo àwa league of imams and alfas táwa ń bí, mo kí àwa ará tìbí, mo kí bàbá wa Dr. Nafi Ahmad Al-Jawhari láti Department of Islamic Studies ní Al-Hikma University. Mo kí yín káàbọ̀ sáàrin wa, ọlọ́kọ̀ máṣe wa dúró tì yín. Àmín. Mo kí bàbá wa Al-Khalifa Mansur Ejide, ọba àlekè ọlá tó láàánú ẹ̀ lọ́dọ̀, ọlọ́run kó má jẹ́ okú lọ́dọ̀ yín gbà kan. Àmín. Mo kí bàbá wa Alhaj Murtada Ibrahim bàbá Mbúrẹ́dì, mo kí yín púpọ̀. À ń múra àti ṣí mọ́sálásí ti yín náà báyìí, ọlọ́run kó má ṣe àìṣe rọrùn. Àmín. Ìpèníjà lélẹ́yìí tó jẹ́ fún gbogbo ẹ̀yin tọ́lọ́run kẹ́, ìpèníjà lélẹ́yìí, ọba àlekè ọlá kó má ṣe àìlò kálukú yín sábàbí láti jẹ́ kí ìmọ́lẹ̀ Islam máa tàn dáadáa. Àmín. Nínú tá a bùkátà sí l'Ógbómọ̀ṣọ́ ni mọ́sálásí wà, mọ́sálásí tá a ní ò tíì tó, ilé kéwú tá a ní ò tíì tó, ọlọ́run kó má ṣe àṣàlékún bíbò àṣírí. Àmín. Mo kí barista ẹ̀kú ònú oòrùn, ẹ jókòó lọ́ọ̀kan ń bẹ̀ kémi àtijọ́ máa wọra wa báyìí. Ẹ má jókòó lẹ́gbẹ̀ẹ́ àlééfà o, ẹ ṣáàjò báwọn o àwọn security wà lè dúró sí yín lẹ́yìn báwọn. Now, mo kí National President Nurudeen Society of Nigeria, bàbá wa Alhaj Abdulrazak Muhammadu Sadiq Sekengbede, mo kí yín. Mo kí akéwìjẹ mùsùlùmí gbogbo Ògbómọ̀ṣọ́ Alhaj Bunyamin Badmus, mo kí yín. Mo kí àríwájòyè mùsùlùmí Alhaj Ibrahim Gbọ́dẹ̀níyì, mo kí ẹ̀yin náà. Mo kí Ògbómọ̀ṣọ́ Muslim Community Executives tí wọ́n wà ń bí, tí bàbá wa Alhaj Abdulaziz Agbóndẹ tí wọ́n já ṣojú pàtàkì níjókòó yìí, ọlọ́run kó má fi yín lẹ̀ láíláí. Àmín. Mo kí Alhaj Ibrahim Ajagbe-Toski, former chairman Oggbomọṣọ North Local Government, mo kí ẹ̀yin náà púpọ̀. Mo kí alájàṣẹ́ ọ̀gá wa, àwọn ni wọ́n máa ń mọrú fìlà tá a bá fẹ́ mú lòdì kọ̀ọ̀kan, àwọn lọ̀gá wa, kàn fi mí sínú róòstà fìlà ni. Alájàṣẹ́ kò ní bàjẹ́ lálẹ́, ọlọ́run jẹ́ ọmọ dáa. Àmín. Wala la ilaha illallah. Àmín. Mo kí gbogbo ẹ̀yin èèyàn ńláńlá, mo kí gbogbo ẹbí oní nǹkan òní, mo kí bàbá wa Alhaji Afọlábí, mo kí yín púpọ̀, a kú oríire, ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, ọlọ́run jẹ́ ọmọ dáa o. Àmín. Mo kí Alhaji Rufai Bello, mo sì kí Alhaji Nuha Bello, mo kí ẹ̀yin náà. Mo kí Alhaji Rufai gan púpọ̀ pẹ̀lú akitiyan àti wàhálà lórí kí ètò tòní ilé kẹsẹ̀ járí. Mo kí púpọ̀, ọlọ́run kó má ṣe bá wa dúró tì yín. Àmín. Ọlọ́run bá wa san yín lẹ́san dáadáa. Àmín. Mo kí Alhaji Nuha Bello, ọlọ́run bá wa dúró tì ẹ̀yin náà. Àmín. Wala la ilaha illallah. Àmín. Tí n bá kí Alhaji Abubakar Obama, bí n bá kí kò dá láàyè yìí, Obama ṣe wàhálà púpọ̀ gan-an, ọlọ́run kó má ṣe bá wa san yín lẹ́san dáadáa. Àmín. Wala la ilaha illallah. Àmín. Mo kí Amira Isborn, Alhaja Farida Fade
Mọ̀nsúrù Èjìdé mo kí yín púpọ̀ ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ Àmín. ọlọ́run jẹ́ ó máa dà sí i Àmín. mo kí gbogbo ẹ̀yin yá wa bàbá wa Honorable Saheed Fìjàbí mo kí ẹ̀yin náà púpọ̀ o ọlọ́kọ̀ máa ṣàbámi san yín lẹ́san dáadáa Àmín. mo kí gbogbo ẹ̀yin yá wa lápapọ̀ ọba àlekè ọlá tó ní kírú dáadáa yìí ṣojú yín ọlọ́run má ṣe lọ́kàn tó kù tẹ́ ẹ ṣe láyé Àmín. ọlọ́run má ṣe àjájọ láṣepẹ́ Àmín. wala ilaha illallah. Àmín. mo kí bàbá wa ìmáàmù LAUTECH ní àdáyanrí Professor Abdulwahab Tijani mo kí púpọ̀ ìmáàmù Ládòkè Akíntọ́lá University of Technology àwọn náà sì ni olórí gbogbo Muslim community ń bẹ ọba àlekè ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ ṣe pé ọlọ́run jẹ́ ẹ ṣe ráláyọ̀ Àmín. wala la hawla wala quwwata Illa ilà billahi al-aliyyil azim. mo wá kí àwọn tí wọ́n pè wá síbí lónìí tọ́lọ́mọba àlekè ọlá tí ó ṣe wọ́n ní olóríire. Alhamdulillah. mo kí Dr. Abdulwahid Adéṣọlá Afọlábí mo sì kí ìyàwó wọn Alhaja Madinat Afọlábí mo kí àwọn náà púpọ̀ mo kí wọn kú oríire. ṣe rí ìtàn kékeré tẹ́ ẹ sọ fún wa ní ìsìn gbogbo ẹni tí ò tí ì gbọ́ rí lẹ́rù Ọlọ́run bà gbogbo ẹni tí ò tí ì gbọ́ rí lẹ́rù Ọlọ́run bà àwa tí ò tuntun létí wa táwa náà ti gbọ́ tẹ́lẹ̀ ó ń mi àwa náà lẹ́mìí Allah. torí pé gbogbo ìgbà téèyàn bá ń gbọ́rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ máa nítumọ̀ lára ẹ̀ ọba àlekè ọlá tí ò ní kẹ́ ẹ gbàgbé dáadáa tó lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ ṣe Ọlọ́run ò ní gbàgbé ẹ̀yin náà láéláé. Àmín. àwọn òbí tí wọ́n bí alájà wa Madina tí wọ́n jẹ́ ìyàwó yín tí wọ́n ti papòdà o Ọlọ́run kó má ṣe bá wa kẹ́ wọn. Àmín. eléyìí tá a tó ń ṣe lónìí yìí náà lórúkọ wọn Ọlọ́run kó lò ní sábàbí dáadáa fún wọn. Àmín. wala la ilaha illallah. Àmín. àtàwọn àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ Ọlọ́run bá wa ṣe wọn lọ́mọ àlìjánná Ọlọ́run bá ṣe wọn lọ́mọ àná. Àmín. Allahumma ighfir lahum warhamhum Àmín. wa'afihim wa'fu anhum Àmín. wa wassi' madkhalahum Àmín. wa akrim nuzulahum. Àmín. Allahumma naqqihim min adh-dhunub Àmín. kama yunaqqa ath-thawb al-abyad min ad-danas Àmín. wa bayna wa bayna khatayahum Àmín. kama ba'adta bayna al-mashriq wal-maghrib Àmín. bila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ká má bínú bí àwọn ètò yẹn ṣe ń lọ díẹ̀díẹ̀ nítorí àsìkò ni torí pé ní juma ṣe rí nǹkan méjì pàtàkì la wá ṣe ń bí ẹ jẹ́ kí n clear méjèèjì kó lè yé wa dáadáa. alákọ̀ọ́kọ́ òun ni wípé Solmed Foundation òun ni foundation tí Dr. Afọlábí àti ìyàwó wọn tí wọ́n jọ pawọ́pọ̀ dálẹ̀. Dr. Afọlábí tẹ́ bá rí Solmed Ṣọlá and Madina ọkọ ni Ṣọlá ìyàwó ni Madina Solmed Foundation àwọn méjèèjì ni wọ́n pawọ́pọ̀ dá foundation yẹn lẹ̀. kí dẹ̀ ni tí foundation yẹn ń ṣe lára tó ń ṣe òun náà ni kí wọ́n máa provide welfare services fáwọn èèyàn láti máa ran àwọn èèyàn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìkan nínú ẹ̀ náà tí wọ́n ní àfojúsùn fún ní àṣeyọrí ẹ̀ lónìí pé foundation yẹn o àwọn fẹ́ kó ní mọ́sálásí àwọn sì fẹ́ kó ní ilé kéwú táwọn èèyàn ti máa kẹ́kọ̀ọ́. mo kí n kú àṣeyọrí torí pé níjọ́ tẹ́ bẹ̀rẹ̀ foundation yẹn tẹ́ ní àfojúsùn yìí ẹ̀yin náà lè mọ̀ pé ẹ lè ráàánú Ọlọ́run gbà tó bẹ́ẹ̀ ẹ̀yin kan ní lẹ́mìí ni Ọlọ́run sì bá yín sọ dòótọ́. Alhamdulillah. torí bẹ́ẹ̀ Solmed Foundation àwọn ni wọ́n pe ìjókòó yìí yẹn ni pé ọkọ àtìyàwó ni wọ́n pe ìjókòó. wọ́n wá pe ìjókòó yìí láti ṣe kíni ẹni tí wọ́n pè wá fún òun ni pé wọ́n fẹ́ commission Islamic Center tá a wà yìí Asalam Islamic Center mo rò pé tí báyìí nísìn wọ́n fẹ́ commission Asalam Islamic Center tá a jókòó sí wọ́n fẹ́ ṣí kó jẹ́ lílò fún gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí látòní yìí lọ. nǹkan àkọ́kọ́ tí wọ́n fẹ́ ṣe nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun ni pé
lábẹ́ alákọ̀ọ́kọ́ yẹn náà kí n tó lọ sórí ẹlẹ́ẹ̀kejì nǹkan méjì ló wà níbí tí a fẹ́ commission. Àkọ́kọ́ òun ni masjidu salama, ṣé bẹ́ẹ̀ náà ni òun ni mọ́sálásí ni wọ́n sọ lórúkọ màmá tó bí alhaja Madina Afọlábí Salamatu ni wọ́n ń jẹ́. Wọ́n kọ́ mọ́sálásí lórúkọ wọn pé gbogbo gbàtà bá ń jọ́sìn bẹ́ẹ̀ kó máa jẹ́ sàdákà járíyà fún màmá. Wọ́n wá kọ́ ilé kéwú ńlá yìí. Bẹ́ẹ̀ náà bá rí ẹ̀rí pé àjànàkú rẹ̀ kọjá mórí nǹkan fìrí bá a bá rírìn kàlà rírìn. Now wọ́n kọ́ ilé kéwú ńlá yìí. Wọ́n pè ní madrasatu alkerim, ṣé bẹ́ẹ̀ náà ni madrasatu alkerim òun ni wọ́n pè ilé kéwú yìí. Wọ́n sọ ilé kéwú yẹn ní orúkọ bàbá tó bí alhaja wa Madinat Afọlábí pé gbogbo ìgbà tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekè ọlá ń bẹ́ẹ̀ kó máa jẹ́ sàdákà járíyà fún bàbá. Asalam Islamic Center fúnra rẹ̀ kó máa wá jẹ́ sàdákà járíyà fáwọn náà tí wọ́n ṣe wàhálà ẹ̀. Torí pé àwọn ṣe yẹn wọ́n sọ lórúkọ àwọn tí wọ́n sọ lórúkọ ẹ̀ kò sọ pé àwọn náà ò ní ń bẹ̀ o. Mo rò pé tí ẹ báyìí nísìnyí Ànábì ní man sanna sunnatan hasana àbáyé tí ì ṣe dáadáa tó bá fi lè ṣe yín pé dáadáa kan lèèyàn dálẹ̀ gbogbo ọjọ́ tí àwọn èèyàn bá ń jàǹfààní dáadáa yẹn lẹ́ni tó dálẹ̀ ọmọ gbà ládàá tí ládàá àwọn tí wọ́n ń lò náà sì ní dínkù. Ó bá sì já burú náà lèèyàn dálẹ̀ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe wá lẹ́ni tí ó dá burú lẹ̀. Àmín. Torí bẹ́ẹ̀ àkọ́kọ́ ń tá a wá ṣe ń bí nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń tá a wá ṣe ń bí òun ni wípé Solmed Foundation wọ́n ní Islamic Center Salam Islamic Center yìí kò gbọ́dọ̀ wà kọ́mọ lẹ́ni tí ọmọ mójútó. A gbọ́dọ̀ nírun tó dáa tó báyìí kọ́mọ wà ní alámójútó. Now wọ́n wá fẹ́ appoint ẹni tó máa jẹ́ Imam center yìí tó dẹ̀ máa jẹ́ director center yìí. Kì í ṣe pé ọ̀tọ̀ ni Imam ọ̀tọ̀ ni the director of the center and the Imam of the center. So lónìí wọ́n fẹ́ unveil ẹni yẹn kí wọ́n fi hàn gbogbo ayé pé ẹni táwọn fẹ́ kó máa mójútó center yẹn lélẹ̀. Now tá a bá débẹ̀ á unveil ẹni yẹn gbogbo wa àárí ká wá wò bóyá ẹni tó ká ni àbí ọ̀ka. Bí ọba ka ibi náà ni gbogbo ayé ó ti sọ pé kò ka ṣùgbọ́n process tá a tọ̀ tí ẹni tọ́lọ́run fi ní kí ẹni yẹn kó ṣe pé òun lọ lọ́ọ̀yàn lónìí à á ṣàlàyé ẹ̀ fún wa torí pé gbogbo wọn tí wọn náà bá fẹ́ nírú nǹkan báyìí tó fẹ́ pè wá kó o lè mọ irun tí wàá bá pàdé ńgbà tó bá dé. Mo rò pé tí yé báyìí ní ìsìn now ṣe wá rí Solmed ìyẹn Solmed Foundation àti Dr. Afọlábí àtìyàwó wọn Ọlọ́run wá ṣàánú wọn púpọ̀ lónìí. Ọlọ́run ṣàánú wọn púpọ̀ lónìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní one house torí Ọlọ́run. Kábíyèsí o a kí oníbọ̀sùnlá àti gbogbo bọ̀sùnlá. Kábíyèsí o. Ọba Mustapha Abdulkareem Bello oníbọ̀sùnlá àti bọ̀sùnlá. Ẹ bá ń ṣe kábíyèsí o. Kábíyèsí o. Ẹ bá ń fi kábíyèsí sáàyè tó dáa. Wọ́n mọ bí wọ́n ṣe máa jùrù kẹ̀rẹ̀ dáadáa. Ọlọ́run lè jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín àmín àmín. Now ìmọ̀ ni mo dé. Àrọ́wá sí òsè ń bí. Now a máa unveil mo ní tá a bá débẹ̀ process tẹ́nìyẹn fi emerge à á ṣàlàyé ẹ̀. Now Ọlọ́run wá ṣàánú Dr. Afọlábí àti àwọn ọmọ púpọ̀ lónìí. Kí làánú tọ́lọ́ ń ṣe fún wọn òun ni wípé tá a bá fẹ́ ṣe irú nǹkan báyìí àwọn àǹfààní kan wà tí a yìí ní ṣùgbọ́n tọ́lọ́ ń fún wa ń bí lónìí. Kí láǹfààní náà òun ni wípé ẹni tó jẹ́ national imam ní
National Central Mosque ní Abuja. Bàbá wa Sheikh Dr. Abdulkadir Juma Salman àáfà ọba Ṣọlágbẹrú tí wọ́n jẹ́ málàmí ò bá ń dómà bẹ́ẹ̀ kọ́ ti gbogbo Ìlọrin. Ó yẹ kí wọ́n wà ń bí pẹ̀lú wa títí tó fi di alẹ́ àná, títí dalẹ́ àná a sì ní ìfọ̀kànbalẹ̀ pé wọ́n wà ń bí yìí pẹ̀lú wa. Kí ni tá a fẹ́ kí wọ́n wá bá wa ṣe? Tá a fẹ́ kí wọ́n ṣe ni pé a fẹ́ ọ̀nà sẹ́ńtà yìí pẹ̀lú pé kó ṣe pé national imam ni kó bá wa ṣe formal inauguration, formal appointment and formal turbaning of the imam and director of the center. But as Allah will have it, bóyá flight rí bákan lẹ́kọ̀ọ́ láàárọ̀ ibi nǹkan Ọlọ́run ò jẹ́ kí wọ́n lè meet up pẹ̀lú program yìí. Tó ètò Ọlọ́run bíi ti máa rí nu. Alhamdulillah, Ọlọ́run wá ṣàánú wa pẹ̀lú ìkan nínú àwọn ọmọ wọn tí wọ́n wà pẹ̀lú wa níbí. So wọ́n á standing fún wọn láti ṣe formal inauguration, appointment and turbaning of the director and the imam of the center. Nígbà tá a bá dé ibẹ̀, ọba àlekọ́lá kó má ṣe àìṣe rọrùn fún wọn. Àmín. Now ẹ jẹ́ kí n wí gbólóhùn méjì. Kámẹ́rámánù eléyìí ẹ jọ̀ọ́ ẹ gáfárà. Ọkùnrin yóò gbọ́ Yorùbá. Mi ní kí wọ́n pa kámẹ́rà, mo ní kó gáfárà. Ẹ̀ńdà ń ṣe ń bí ìṣàwò gbogbo ayé la fi ń rí. Àṣàwò ń bí gbogbo ayé la fi ń rí. Ṣé rí Dr. Afọlábí ṣálájà Mọ̀dínà ti wà ń bí? Ok, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nítorí pé wọ́n ti dé mi ní sọ. Torí mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún àwọn àti yín nígbà tí wọ́n wá tí dé yẹn mi ní sọ. Mo dẹ̀ fẹ́ kí Dr. Afọlábí kí wọ́n concentrate dáadáa. Mo mọ̀ pé ọ̀rọ̀ ètò yìí náà ni torí pé Alhaji Rufai tí mò ń rí ń bẹ̀ yẹn, mo mọ̀ pé ọ̀rọ̀ ètò wa yìí náà ni kò lè jẹ́ mi ọkàn mi balẹ̀. Alhaji Rufai ẹ wá ẹ yanjú ẹ wá bá wọn yanjú ẹ má kánjú ẹ yanjú ètò wa yìí náà ni. Ẹ jẹ́ wọ bí mo mọ̀ pé ètò wa yìí náà ni èmi kan ti fẹ́ béèrè látẹ̀ nǹkan. Alhaji Rufai ẹ jẹ́ wọlé. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ṣẹ́rí Dr. Afọlábí ẹ̀yẹ jókòó ntì yín. A wọlé bẹ́ẹ̀ yẹn. Wọ́n máa wọlé ẹ̀yẹ jókòó ntì yín. Now, ẹ jẹ́ kí n tó sọ àwọn ètò tó wà fún sẹ́ńtà yìí. Kí n tó wí gbólóhùn bíi méjì. Tó bá máa fi di aago 12 pẹ̀lú ògbó Ọlọ́run ọlọ́mọdé ara burú ó yẹ ká dìde lórí ìjókòó yìí ní tó jẹ́ kókó ń bẹ̀ náà la yanjú yìí. Ṣé rí ìwọ tó bá fẹ́ pè wá fúnrú nǹkan báyìí pé imam ẹ wá bá wa dá sí i. Àwọn nǹkan tí wàá bá lọ́dọ̀ wa ni mo fẹ́ sọ díẹ̀ ń bẹ̀. Torí pé tí èèyàn bá fẹ́ ṣerú nǹkan báyìí tó wá fi lọ àwa ọ̀kan ní ṣe bó ṣe wù ẹ́ tó o bá ti fẹ́ fi lọ̀ wá dá ṣe ọ̀ràn yẹn kọ́ mọ́tò o bá ti pè wá àfi kó o ṣe lọ́nà tó dáa torí pé ìdẹ́wò yìí tó lè jẹ́ kó dáa kó máa dá gbogbo ìgbà òun ni kó ní àmójútó tó lálàáfíà. Sòtórí ẹ̀ àwọn alámòjútó méjì kan ètò wà fún sẹ́ńtà tá a wà yìí. Àkọ́kọ́ BOT máa wà Board of Trustees fún ilé ẹ̀kọ́ yìí. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé a máa ní management committee. Management committee yẹn àwọn gangan ni làwọn wà níbi ètò pé kọ́ máa ṣe day to day activities kọ́ máa mójútó gbogbo bẹ́tò ṣe ní mẹ́hẹ̀
automatically the director of the center and the imam of the center òun ni chairman management committee láti máa manage bí. Now àwọn náà máa wá láwọn tí wọ́n fẹ́ report fún torí pé absolute power corrupts absolutely. Now àwọn tí wọ́n máa report fún àwọn ni BOT board of trustees. So ètò yẹn wà ńlẹ̀ torí ẹ̀ tí wọ́n náà bá fẹ́ pè wá fúnrú nǹkan báyìí tó bá ti mọ̀ pé ò ní láìkí irú ètò yẹn má pè wá. Torí pé níjọ́ tó o bá dé tá a wá sọ fún ẹ pé n tó lè jẹ́ kí nǹkan yìí dáa ní tó o sọ pé ò fẹ́ àwa máa wá yọ ọwọ́ wa kó ń bẹ̀ ṣé bó ṣe wù ẹ́ tó o fi ní sọ tó bá dọjọ́ iwájú wípé àwọn ìmáàmù dẹ̀ ni wọ́n wá ṣe o. Wọ́n rò pé tí báyẹn ní ìsìn. Now so BOT ó máa wà fún center yìí, the management committee máa wà. Àwọn tí wọ́n dẹ̀ máa wà ní ìkọ̀ọ̀kan kọ̀ọ̀kan kì í ṣe àwọn èèyàn lásán, àwọn èèyàn tí wọ́n ní ìmọ̀ tó yè kooro nípa tí wọ́n ń ṣe láàyè yìí náà ni wọ́n máa wà ń bẹ̀. Àwọn míì náà wà o, wọ́n lè má jẹ́ àfà, kì í ṣọ̀rọ̀ yàn ní kéèyàn jẹ́ àfà o. Ọ̀dà ní ìsìn tá a bá fi Alhaji Muri Omburedi sínú BOT nísìsiyìí pé kí wọ́n wà ní ìṣẹ́ mọ̀ pé àwọn yìí ṣàfà ṣùgbọ́n a mọ̀ pé wọ́n ní òye, wọ́n ní ọgbọ́n, wọ́n ní ìrírí tó yè kooro tí wọ́n lè fi mú ìmọ̀ràn wá pé ẹ jẹ́ á ṣe báyìí, ẹ jẹ́ á ṣe báyìí, ẹ jẹ́ á ṣe báyìí. Torí pé ìgbà tí mo ti sọ yípa àwọn tí wọ́n ní mọ̀ ń pa kí ní sọ lórí ẹ̀rọ ẹlòmíì lè rò pé àfáà nìkan là ń sọ, bẹ́ẹ̀ kọ́ o. Mo rò pé tí báyìí ní ìsìn. So àwọn ètò yìí wàá bá pàdé tó bá fẹ́ ṣerú nǹkan báyìí tó wá bá wa. Ẹlẹ́ẹ̀kejì ok mo ti sọ méjì BOT the management committee. Now ẹ wá jẹ́ kí n sọ process tí ẹni tí a fẹ́ inaugurate as the imam and director of the center process tí wọ́n fi emerge. A pè fún àwọn tí wọ́n bá ní interest tí wọ́n bẹ́ jẹ́ lè mọ́mú mọ́sálásí àwọn applicants. Now a dẹ̀ rá àwọn mẹ́rin tí wọ́n apply. Ṣé wàá rá àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ògúnná gbòǹgbò làwọn mẹ́rẹ̀ẹ̀rin tí dátọ́ lẹ́nu òpin torí pé kódà ẹnìkan wà nù wọn tó ń ṣe PhD lọ́wọ́ ń sìn ní Ṣálẹ̀pọ̀ University náà kan ló ti ń ṣe ni àlékímọ́ náà ni. Àlékímọ́ ló ti ṣe first degree, ibẹ̀ ló ti ṣe tó ti ṣe master's degree, ó ń ṣe PhD lọ́wọ́ báyìí l'Àlékímọ́ University. Ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni, ọmọ ilé oyè Wùnmí ni, very brilliant. Nígbà tí a rí application ẹ̀ mo tún gbìyànjú láti consult àwọn tí wọ́n jẹ́ lecturer department ẹ̀ mo pé Dr. Sanusi Láfíàjì pé ẹni yìí ẹ bá wa ṣèwádìí nípa ẹ̀ ṣé èèyàn gidi ni. Wọ́n dẹ̀ confam fún wa pé èèyàn dáadáa ni, ọmọ alálùbáríkà ni, ó sì lè ṣe iṣẹ́ tá a fẹ́ gbé fún un. Mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ní o irú àwọn personality tí ta interview kó tó di pé àwọn emerge. Now lẹ́yìn náà ẹnìkan Kaduna lẹ́ni yẹn wà, ọmọ ilé tàbí yìí ni lẹ́ni tí mò ń sọ yìí láti Kaduna. Àwọn náà submit CV. Àwọn tí wọ́n ṣé kì í ṣe Jamia Islamiyya ibo ni wọ́n lọ ni wọ́n ti ṣe first degree wọn. Wọ́n ṣe master's degree ní Bayero University ní Kano. Wọ́n dẹ̀ ṣe PhD lọ́wọ́ in Arabic and Islamic studies. Ọmọ ilé tàbí yìí ni wọ́n l'Ógbómọ̀ṣọ́ ń bí. Àwọn náà apply, wọ́n submit CV fún àti jẹ́ imam and director of this center. Lẹ́yìn yẹn àti one other person ẹni yẹn ń tiẹ̀ ò kí ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹni yẹn ò kí ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọn àwọn náà apply. Now ẹni tí ìṣọmọ Ògbómọ̀ṣọ́ táwọn náà apply yìí ògúnná gbòǹgbò làwọn náà ti dátọ́ lẹ́nu ògbé. Now lawyer ni ẹni yẹn ṣe sharia law ní Usman Dan Fodio University Sokoto. Ó dẹ̀ ṣe PhD lọ́wọ́ in law ní Lagos State University. So ká lè mọ irú àwọn èèyàn tí wọ́n kópa nínú àti jẹ ìmáàmù center tá a wà yìí. Then ẹni tọ́lọ́run wá kádàrá kó ìmájìlé ní Barrister Idris Ibrahim Alao, ọmọlé Ológbòrò làwọn,
nísàlẹ̀ àfọ̀n l'Ógbómọ̀ṣọ́ ń bí. Now lọ́ọ̀yà ni wọ́n, àwọn kẹ́kọ̀ọ́ wọ́n lọ primary school, secondary school, lẹ́yìn wá àgbà náà wọ́n lọ dárù dáwà ní lọ́dọ̀ bàbá Zuglul ní Sọlọ̀ lẹ́kọ̀ọ́. Lẹ́yìn wá àgbà náà wọ́n lọ Lagos State University, wọ́n kọ́ ṣe diploma. Wọ́n lọ Lagos State University, degree méjì ni wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí. Wọ́n ní first degree wọn in Islamic Studies Education ní Lagos State University, kó tó wá padà wá ṣe law ní kó tó wá ṣe Common and Islamic Law ní University of Ilorin. Wọ́n parí yẹn, wọ́n tún ṣe master's degree ní Islamic Law ní University Ilorin. Wọ́n ṣe PhD wọn lọ́wọ́ in Islamic Law ní Kwara State University. So personality tí àwọn tí wọ́n jọ kópa nìyẹn. Ṣùgbọ́n bàtà gbọ̀n wọ́n wò dáadáa, a rí pé gbogbo wọn ni wọ́n ṣe dáadáa. Gbogbo wọn ni wọ́n qualify, tí wọ́n merit láti jẹ́ ìmáàmù center tá a wà yìí àti láti jẹ́ director center yìí. Ṣùgbọ́n tó ẹnìkan náà láṣà sì ṣe kí ni láṣà mú àwọn ní ọba àlekè ọlá kádàrá kí wọ́n jẹ́ ìmáàmù wa láàyè tá a wà yìí lónìí. Ọba àlekè ọlá kí wọ́n ṣàì fi àlùbáríkà sí. Ẹ wá wò, mo wá ní gbólóhùn méjì tí mo fẹ́ bá yín sọ kó tó di pé bàbá ìmáàmù National Mosque kó tó di pé wọ́n tọ̀ bá nìyí. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́ ló fẹ́ tọ̀ bá yín o, kì í ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ o, ìmáàmù National Mosque ló fẹ́ tọ̀ bá nìyí o. Now, idha kunta fi hajatin mursilan. إذا كنت في حاجة مرسلا فأرسل حكيما ولا توصه. فأرسل حكيما ولا توصه. Barrister Idris, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ gbólóhùn méjì yìí o. إذا كنت في حاجة مرسلا. Kéwu kọ́ lè mi fẹ́ tú ọ̀rọ̀ ni mo fẹ́ bá yín sọ o. Ẹ kàn gbọ́gbọ̀n pa tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni o. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí? Gbogbo àwọn tí wọ́n jókòó tí Ọlọ́run lò ń sábàbí láti yàn yín gẹ́gẹ́ bí Imam and Director of this center, wọ́n rí yín bí ẹni tó lóye. Farabalẹ̀. Wọ́n rí yín bí ẹni tó ní òye. Wọ́n rí yín bí ẹni tó ní ọgbọ́n. Wọ́n rí yín bí ẹni tó ní ìmọ̀. Wọ́n rí yín bí ẹni pé ẹni ń tẹ́ ẹ lè lò láti lè jẹ́ kí bí yìí lè lọ síwájú. Ṣé ẹ máa proof wa right abẹ́ proof wa wrong? Dr. Afọlábí ò sí ń kalẹ̀ o. Dr. Afọlábí ò sí ń kalẹ̀ o. إذا كنت في حاجة مرسلا. Ìmáàmù yìí ni mò ń bá sọ̀rọ̀ o, torí pé mọ tó jẹ́ kí n máa bá wọn sọ tí mò ń bá wọn sọ yìí, torí pé mi àti yín láwọn àjọsọ ọ̀rọ̀ kan tó bà èmi náà lẹ́rù. Yes. Ṣé rí ìgbà tá a jọ sọ tó bà mí lẹ́rù yẹn, èèyàn kan ṣo mo sọ fún. Lọ́rọ̀ bá sì bẹ̀ mí lẹ́rù bẹ́ẹ̀, ẹnìkan tí mo máa sábà sọ fún náà nìyẹn. Ẹnìkan mo sọ fún, ọ̀nà ni bàbá Al-Khalifa Mansur Ejide. Àwọn nìkan ni mo sọ fí ẹ̀yìn fún. In fact, mi ò sọ fí ẹ̀yìn fún Barrister fún rẹ̀, mi ì sọ fún wọn. Deliberately ni mi ì sọ fún Alhaji Rufai Bello torí mo mọ̀ pé ẹ ti sọ fún wọn. Mo mọ̀ pé ẹ sọ fún wọn. Àwọn ò sọ fún mi pé ẹ sọ fáwọn o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ agbófinró tèmi ṣe rí, mo lè rí ìdí máìndì èèyàn díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tèmi àti wọn sọ, mo mọ̀ pé ẹ ti sọ fún wọn. Mo rò pé ti yé ìsìn, òun ni mo ṣe ń sọ tí mò ń sọ fún Barrister yẹn o. Wípé gbogbo wa ní expectation wa high lórí wọn. A dẹ̀ fẹ́ kí wọ́n disappoint wa. Ni mo fi sọ pé gbogbo wa la gbà pé wọ́n nímọ̀ tí wọ́n lè fi ṣe. Wọ́n ní ìrírí tí wọ́n lè fi ṣe. Wọ́n ní ọgbọ́n tí wọ́n lè fi ṣe. Wọ́n ní òye tí wọ́n lè fi ṣe. Wọ́n ní ẹ̀sìn tí wọ́n lè fi ṣe. Téèyàn bá wo CV Barrister tó bá wò báyìí tó kàdélẹ̀ lẹ́ẹ̀kan náà, ó ní ronú ẹlòmíì mọ́ láyé. Mo rò pé tí ẹ ní ìsìn now gbogbo òkè àtàánú tọ́lọ́run wá ṣe fún yín yẹn ṣe ẹ̀ ní disappoint wa.
إذا كنت في حاجة مرسلا فأرسل حكيما ولا توصي. torí pé bẹ́ẹ̀ ṣe wà yìí látúnṣì yìí ẹ kúrò lẹ́ni téèyàn máa tẹ́lẹ̀ gáìdì o. ẹ̀gbọ́n tí mò ń sọ fún yín ẹ kúrò nínú ẹni tí ládùúrú ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ kó ṣe pé wọ́n á ṣẹ̀ máa gba kéwú ẹ̀ fún yín pé ó ṣe ṣe léyìí ó yẹ kó ṣé kò yẹ kó mọ̀ pé yẹ kó ṣe léyìí ṣé kò yẹ kó mọ̀ pé yẹ kó ṣe léyìí ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan káwò pé èwo làwa náà ní ta tó fẹ́ fi sí i káwá rí nírìí pé kò tiẹ̀ sí ní ta lè ṣe sí gbogbo tẹ́ ẹ ti yìí náà dá. wà ìhùn báàbò farabalẹ̀ mo rò pé tí ẹ báyìí ní ìsìn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ wàdúlẹ̀ hákì látẹ̀ǹkì sọ́nà hákọ̀hù. wàdúlẹ̀ hákì látẹ̀ǹkì sọ́nà hákọ̀hù fàyínà lẹ́kọ̀tì àtàfi iná sí i. ṣe rí Dr. Afọlábí tí wọ́n jókòó yẹn àti ìyàwó wọn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí dáadáa o wọn lẹ́mìí pé àwọn fẹ́ rí owó kankan lórí tó wà níbí wọn lẹ́mìí ẹ̀ rárá ntí mò ń sọ fún yín yẹn bó ṣe rí nìyẹn o so ìwọ tí wọn náà bá fẹ́ ṣerú nǹkan báyìí tó bá ṣe pé wà ní èrò ẹ̀mí tiẹ̀ pé o fẹ́ máa rówó ń bẹ̀ ló ṣe fẹ́ gbé lẹ̀ má pé àwa ò ní dá sí. wàdúlẹ̀ hakìlá tẹ́ǹkìsán hakọ̀hún. ariwo náà. hayyakumullah. ariwo náà. hayyakumullah. n tí n bá ní owí ni owí. wáàsí kọ́ ni mo wá ṣe. mi wá ṣe wáàsí. ọ̀rọ̀ ni. mo kàn wá sọ̀rọ̀ ni torí tí n bá ṣe wáàsí ó lè ya mi sì fẹ́ kí nǹkan kan ya. hayyakumullah. hadha zamanu sukut. àbá so wọn bá tí n bá ti wí ni owí o gbé mi sáré o fi Ọlọ́run bẹ̀ o ṣáà wà papọ̀. hayyakumullah. ṣe rí ọ̀rẹ́ mo gbọ́ pé alájà Madina ti débi àyìnàhì àkọ́dà wọn gbọ́ lárúbáwá. wàdúlẹ̀ hakìlá tẹ́ǹkìsán hakọ̀hún. فإن القطيئة في نقصه. Barrister ṣe rí Dr. Abdulwahid Ṣọlá Afọlábí àtìyàwó wọn Alájà Mọ̀dínà ṣe ara àwọn méjèèjì tẹ̀ ń wò yẹn wọn lẹ́mìí pé sẹ́ńtà yìí àwọn fẹ́ máa rówó ń bẹ̀ o wọn lẹ́mìí ẹ̀ o now ṣùgbọ́n wọ́n ń fẹ́ nǹkan kan wọ́n ṣe kí ni. wọ́n fẹ́ kankan. good èyí tí wọ́n ń fẹ́ ni mo fẹ́ sọ fún yín èyí tí wọ́n ń fẹ́ òun ni wípé wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ kí tí àwọn di sí bíbí ìbá ṣe ń lọ. zola haki látàǹkì sọ́n hakọ̀hu fa iná lọ́kọ̀tì àtàfi nàkùsì. wà zola haki látàǹkì sọ́n hakọ̀hu. فإن القطيئة في نقصه. فإن القطيئة في نقصه. wọ́n rò bó ti yé kojú bẹ́ẹ̀ náà lọ o. meanwhile nítorí táwọn náà fẹ́ yẹn ló jẹ́ káwa náà set up àwọn tó wà nílẹ̀ yẹn pé ẹ̀yin ẹ ṣáà máa relate pẹ̀lú àwọn BOT the BOT will relate with him. Allah. mo rò pé tí ẹ báyìí ní ìsìn torí bẹ́ẹ̀ Dr. Abdulwahid Afọlábí ẹ fọkàn yín balẹ̀ gbogbo ohun tí bá ṣẹlẹ̀ ń bí etí yín ò ní dì sí. Alájà Mọ̀dínà alájà obìnrin màá ní kẹ́ wá gbàgà síbi ò mọ́ burú díẹ̀ o. wàdúlẹ̀ hakìlá tẹ́ǹkìsán hakọ̀hún. فإن القطيئة في نقصه. Alájà Mọ̀dínà mo ń bá yín sọ̀rọ̀ ni mo fẹ́ kẹ́ ẹ fi ń tẹ̀ ń ṣe yẹn lẹ̀kẹ́ gbọ́ tèmi lásìkò yìí. ẹ mọ tí mo ṣe ń wá yín káàkiri látẹ̀ǹkan ṣẹ́rọ́kọ yìí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe mọ bí wọ́n ṣe láìkì yín tó o wọ́n ti láìkì yín jù mo rò pé tí báyìí nísìn and he has repeated it ní gbogbo ìgbà tá a bá ń sọ̀rọ̀ pé ṣé rí ń tà ń ṣe ń bí ilé níyì o. In honor of the parents of my wife. Allah. Only. Mo rò pé ti yẹn sè
ìfẹ́ ni o Ọlọ́run ní dàrin yín rú. Àmín. Mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́n tí mò ń sọ dáadáa. Barrister ṣe ẹ gbọ́ àárín yẹn ṣó ti clear dáadáa. Dr. Afọlábí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ next yìí bẹ́ẹ̀ ṣe dìde yẹn ó wá fẹ́ jẹ́ kọ́rọ̀ yẹn fẹ́ sá lọ. Wàdúlẹ̀ hakìlá tẹ̀kí sọ́nà àkọ́họ́ fàyínà lùkọ̀tì àtàfi iná sí i. Dr. Afọlábí mo fi Ọlọ́run bẹ̀ nítorí Ọlọ́run ẹ má dìde. Ṣó ti yé yín gbogbo àwa tá a fẹ́ kí wọn ẹ má ti ìjà kí wọn. Á padà kí wọn dáadáa. Ṣé rí Barrister ìtọ́tún tẹ̀lé wà ló sọ̀lá haditha ilà ahlihi. ونوصل الحديث إلى أهله فإن الوثيقة في نفسه فإن الوثيقة في نفسه. Dr. Afọlábí ẹ̀yin eléyìí tí mo fẹ́ sọ yìí o ẹ̀yin àtàlájà Mọ̀dínà lẹ́nu eléyìí tí mo fẹ́ sọ yìí o ẹ gbọ́ dáadáa o. ṣe rí mọ́ọ̀mù tí Ọlọ́run yàn fún yìí ìmáàmù tó mọ ohun tó ń ṣe ni o ẹ gbọ́ o ṣe rí àwọn ìmáàmù tí wọ́n bá ti mọ ohun tí wọ́n ń ṣe ẹni tó gbà wọ́n síṣẹ́ wọ́n máa sábà ní problem tẹ́ni tó gbà wọ́n síṣẹ́ yẹn ò bá ti fẹ́ràn òdodo. ẹgbọ́n tí mo sọ dáadáa. Wọ́n yé bàbá. Tẹ́ni tó gbà wọ́n síṣẹ́ tí ò bá ti fẹ́ràn òdodo wọ́n máa ní problem. Ṣé ẹ rí Barrister Idris tó jókòó kalẹ̀ yìí ó máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ ní o bọ́lọ̀ ń ṣe wí báná bí ṣe wí bí ó ṣe máa gbé kalẹ̀ nu o kò ní í fọwọ́ bò lójú o ẹ̀yin lè fi ìpò yẹ kó wà diplomatic tó bá fi ìpè diplomacy ò necessary níbẹ̀ kò ní í wà diplomatic o ibòmíì dẹ̀ wà tẹ́yin lè fi ìpè kò yẹ kó wà diplomatic tó bá rí i pé diplomacy ló necessary á deploy ẹ o mo rò pé ti yé ẹ wá fi ilẹ̀ kọ́ máa jí sí Ọlọ́run lọ tẹ́yin bá ti wá ríbi tí ó dàbí ẹni kó lágbára ẹ kàn sáwa àwo òbí léèrè tọ́ra àbí léèrè pé kí ló dé tí nùsùsù ẹ̀ tí ò dọ́dọ̀ Ọlọ́run tí nùsùsù ẹ̀ ò dọ́dọ̀ Ànábì tó bá ti débẹ̀ á fi ilẹ̀ ni. wà ló sọlá àdìsá ìlà àlìyé fàyínà léwàsí kọ̀ọ̀tàfí iná sùhì. Gbogbo ọ̀rọ̀ ọ̀dọ̀ Ọlọ́run la fi máa tì sí ọ̀dọ̀ Ànábì la fi máa tì sí tá a bá ti fi rí tì sọ́dọ̀ Ọlọ́run dọ́dọ̀ Ànábì ẹnìkan kan ò gbọ́dọ̀ query ẹ̀ bẹ́ẹ̀ bá ń query ẹ̀ Ọlọ́run lẹ̀ ń query bẹ́ẹ̀ ń query ẹ̀ Ànábì lẹ̀ ń query torí ẹ̀ ẹ fi mọ́ọ̀mù yín lẹ̀ ẹ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run bọ́lọ̀ ti ràn mo sì mọ̀ páwọn náà ẹni tó lóye ni wọ́n mọ̀ pé ọba àlekè ọlá sọ fún anú Al-Qur'ani wípé ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana wọ́n mọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ yẹn tó wà lọ́dọ̀ wọn á jẹ́ kí wọ́n mọ ohun tó tọ́ àti tó yẹ. Dr. Afọlábí àtẹ̀yìn àtìyàwó yín ẹgbọ́n tí mo fẹ́ wí dáadáa wọ́n lè ṣe wáàsí mi ìjọ mi tó máa bá ẹ̀yin fúnra yín wí ẹ má sọ pé torí pé mi ni mo kọ́ mọ́sálásí Imam mi ní gbà ẹ má sọ bẹ́ẹ̀ o mo rò pé tí ó báyìí ní ìsìn ẹ máa tún bẹ̀ sí ni o torí pé ìmọ̀ báwa náà wí ìjọ mi àmọ́ ń rán mọ́ra ni o ẹ jẹ́ n sọ wáàsí kan tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó bá mi wí openly náà mo sọ pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà ó bá mi wí o ẹ máa gbọ́ mo lọ bí program kan kí n tiẹ̀ sọ bẹ́ẹ̀ ìwọ níbi program kan lọ́dọ̀ bàbá wa igi ogun lọ́yọ̀ọ́ nígbà tí ìyàwó wọn bímọ ìyá wọn tó bímọ yẹn ẹlẹ́hà ni àwọn ti hà lẹ́yìn náà ti hà tí àwọn ti daṣọ bò lójú bóbìnrin mùsùlùmí ti múra nù wọn rò pé tí yé bá ní ìsìn méjì bẹ́ẹ̀ làwọn ti wá daṣọ bò lójú nù mẹ́ta tí wọ́n fẹ́ Ọlọ́run jẹ́ ó dáa fún bàbá wa igi ogun àmín àmín bẹ́sẹ̀ wa ti wí nù mo wá ń sọ̀rọ̀ lọ níbẹ̀ ẹlẹ́hà wa jáde ó wá kí mi ìyá ọmọ pẹ̀lú àwọn ìjọ rẹ̀ àwọn ẹgbẹ́ ẹyẹ náà ni ẹyẹ máa wọ́tọ̀ àpò àwọn tí wọ́n jọ wá kí gbogbo wọn ni wọ́n bójú lọ gbáà nígbà mo wá ṣàdúrà fún wọn tán àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí tasí mi kí bàbá ìmọ̀ ọmọ ní ẹgbẹ́ òwúlẹ̀ tasí mi kí bàbá ìmọ̀ ọmọ èmi náà tí ì há tèmi yes èmi náà tí ì ṣe kí ni
èyí tí ìhà tèmi àwọn méjèèjì tí ń bẹ́ lé tèmi wọ́n sì júlẹ̀ báyìí lọ́pàá wà bí ìníṣẹ́ bá àti ẹranjú mọ́ra wáyé làwọn náà mọ̀ mọ̀rọ̀ kó tí bá lè ṣe now àìtí ìhà tèmi tí mi tí ìhà tèmi kò wá sọ pé kí n mọ̀ rẹ̀ rí i pé ẹni tí wọ́n ṣe yẹn dà ju ń tèmi ṣe lọ. Allah. mọ̀rọ̀ kó tí ẹ rí i ṣe gbogbo ó wà online o ó wà online gbogbo ayé ni mo jẹ́ kọ́ mọ̀ pé èyí tí bàbá wa igi ogun ṣe yìí lọ dáa jù àwa náà lè sọ pé èyí táwa náà ṣe ọ̀dà ṣùgbọ́n èyí táwọn ṣe yẹn dáa ju tọ̀dọ̀ wa lọ. mo rò pé n tí mo sọ ẹyẹ yìí n tí mo sọ in essence ni pé àwa náà máa ń bá wá sí débì kan kò ní ṣe é bẹ́ǹdì torí bá a bá bẹ́ǹdì ẹ̀ á kàbùkù lọ́dọ̀ Ọlọ́run nítorí ipò bá wa wí ká wá bẹ́ǹdì ẹ̀ a sọ bó ṣe rí kódà káyé kàn wá lábùkù pé kí ló dé tẹ̀yìn náà ṣe a wà sọ fún ọ páwa náà kù síbẹ̀ yẹn ni ẹ máa bẹ̀ lọ́n fún wa. Allah. tó bá lè ṣẹlẹ̀ sáwa tá à ń ṣe wáàsí ẹ̀yin tá à ń ṣe fún náà ẹ gbọ́dọ̀ máa rún mọ́ra. torí bẹ́ẹ̀ ìmáàmù yín yóò máa gbé ọ̀rọ̀ kalẹ̀ tá a gbé mi lẹ́jọ́ mi tẹ́rù wá báyìí pé báwo ni ìmáàmù ṣe mọ̀ mí wàá kò mọ̀ òun kàn sọ tiẹ̀ ni. mo rò pé ti ẹ kàn rún mọ́ra ni kódà irújọ́ yẹn lẹ́tùn sálámà sí ìmáàmù dáadáa ẹ tún á sẹ́ndì aláàtì sí irú jẹ́ yẹn gangan tí màmú bá wá dé tó kàn dé láti jímọ̀ tó kàn wo fóònù bá ní 500,000 lọ́wọ́ àpọ̀gá rẹ̀ pé sàá lè wá kàn kàn la mo máa rí nǹkan báyìí ṣe pé ẹ fẹ́ ká bẹ̀rẹ̀ project àbí rárá project kan wá àsìtẹ́ ẹ ṣe léde ni mo appreciate ṣé mo pé a rò pé nǹkan yẹn gan ẹ̀ ń ṣe dáadáa ẹ get ẹ encourage ẹ nìyẹn mo rò pé tí ẹ báyìí ní ìsìn ẹ jẹ́ ń dá dúró bẹ́ẹ̀ now ẹ wá jẹ́ kí n fi àwọn eléyìí náà kún torí ìwọ tó bá sọ pé o fẹ́ pè wá sírú nǹkan báyìí ṣẹ́ni tí wọ́n bá fẹ́ gba imam tí ó rí tó ní irú quality tí imam wà yìí ní wàá rẹ́dì àti máa sanwó wàá máa san sálárì fún imam yẹn ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo àwa tá à ń gba àwọn imam àwa tá à ń gba àwọn àfa ẹjẹ́ á máa fún ọ lówó ẹjẹ́ á máa fún ọ lówó ìyẹn ló máa jẹ́ kọ́kàn wọn balẹ̀ wọ́n á lè sòótọ́ ọ̀rọ̀ mo rò pé jẹ́ báyìí ní ìsìn ẹ̀yẹ́ máa wè mí ní ìsìn kò síbi tí n ti lè sọ̀rọ̀ wá sí mi mò ń ṣe lọ ni mọ tó fèmí náà lọ́kàn balẹ̀ mo ní ní tí mò ń jẹ mo láwọn kan tí wọ́n sọ pé ṣé òṣò ń jẹ ńlé ọ̀dà gbà mo rò pé ti yé wọ́n wà ṣe ẹ lóúnjẹ ńlẹ ọdẹ gbà ìmáàmù ojú ìmọ̀ kọ́rọ́ lẹ́wọ̀ ọdẹ gbà ìmáàmù bóun ni ọdẹ gbà ìmáàmù bóun ni ọdẹ gbà ọlọ́jọ́ dá fún alájí mọ̀ sùúrù èjì ni. àmín àmín. mo rò pé tí àtọ́ sọ sálárì ti àánú kò ní tọ́ lọ́wọ́ yín. àmín. mo rò pé ti yé torí bẹ́ẹ̀ gbogbo àwa tá a bá fẹ́ kí ìmáàmù wa dúró dáadáa ẹ̀jẹ̀ a máa fún ọ sálárì lára tá a discuss pẹ̀lú Dr. Adéṣọlá nìyẹn wọ́n sì ti gbà kódà ti agree lórí iye tí wọ́n máa san. Congratulations bàbá yìí wọ́n ìwọ́n olúmọ̀mù ti yí ọkọ̀ kọ́mọ̀ o agbádá ayé mi balẹ̀ dáadáa wọ́n tó ṣe ọ̀nà tó fà ìsìnbó lèmi yóò ti rówó ṣe irú ọ̀nà yìí. àyà kọ́mọ́lá Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àmín àmín. èyí ló bá ẹ tó wá wò Ọlọ́run jẹ́ ọdẹ àbújáde Dr. Adéṣọlá yìí ẹni Ọlọ́run ni wọ́n púpọ̀ o ṣé mọ́tò wa kọ́ ni mò ń wò yìí ẹ wo nǹkan ìgbà ọ̀rọ̀ débẹ̀ náà ló dáa Ọlọ́run ó ṣe é Ọlọ́run jẹ́ ó dáa fálífà Ọlọ́run jẹ́ ó dáa fún Alhaji Rufai ṣe àpé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ńgbà mí bẹ́ẹ̀ bá ráwọn èèyàn ké lẹ́yìn ọ̀rọ̀ lè má ṣe àwọn kan ti wá sọ káwa gan ti ẹ̀ tó rántí ipá sọ. Alhaji Rufai Ọlọ́run jẹ́ ó dáa fún Alhaji Rufai àbẹ́ẹ̀rí àbẹ́yà bá tiẹ̀ lágídí bàbá wa sọ fún un tó gbọ́ ọfẹ́ gbọ́ náà ni. bẹ́ẹ̀ni. wọ́n bá lóun ọ̀gbọ́nù. mo rò pé tí ó báyìí ní sè. àgbọ́yé bàbá. ìgbà ọ̀rọ̀ débi pé ẹ mà ra ọkọ̀ sí sẹ́ńtà tá a mà máa fi kó àwọn jànmọ́ a mà fi kó àwọn ọmọ kéwù a mà ṣe nǹkan bàbá ìmáàmù náà mà lè fẹ́ lọ bìkan tí wọ́n fẹ́ sọ pé ẹgbẹ́ ọkọ̀ ta. Dr. Abdulwahid Adéṣọlá
Àfọlábí àti ìyàwó wọn Alájà Mọ̀dínà wọ́n sì gbà bọ́ọ̀sì náà ní ń bẹ lọ́ọ̀kan. Allahu Akbar. Òun ni dúdú kọ̀mẹ́kọ̀mẹ́ o. Ẹwo bíi ti ń dẹ́gbẹ̀rin. Allah akbar fawqa kaydil mu'tadi. Mo rò pé ṣé báyìí ní ìsìn torí bẹ́ẹ̀ bá a ti ṣe nù ó dá ẹ̀yin àfáà ní ìsìn nínú ká wá pe àwa pé wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ sẹ́ńtà kan o àti ká pè wọ ta ló yẹ ká pè nù wa. Ẹ wo bá a ṣe yanjú ètò kalẹ̀ ṣérù lè mọ́mọ́ tá a ṣe irú ètò ìmúni sẹ́nu rẹ̀ ò ní máa dùn. Ẹgbọ́n tí lè mọ́mọ́ agbáwí wọ́n ní kéèyàn ní irú ọkọ̀ yìí lásìkò òjò ní palẹ̀ mọ́mọ́ òjò ní palẹ̀ mọ́mọ́. Àtàwọn akẹ́kọ̀ọ́ àti jàmbá. Àwọn jàmbá òjò ní pa wọn òjò ní pọmọ kéwù. Alájà Afọlábí ní kútíkú etán. Àmín. Ẹ ṣàmì fún ọ dáadáa. Àmín. Alájà Mọ̀dínà sweet àti Ìṣọlá lọ́jọ́ dá fẹ́yìn náà. Àmín. Ìyàwó rẹ̀. Now bẹ́ẹ̀ ti jẹ́ bá ń lọ ẹ wá jẹ́ ká lọ síbi inauguration and appointment of the Imam and Director of the Center, Barrister Idris Alao. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ọ̀tọ̀ lẹ́yìn tẹ́ ẹ máa ṣe nǹkan gbọ́. Imam Oggbomọṣọ kọ́ ní àpọ́ìntì lèmọ́mù o. Imam Oggbomọṣọ sì kọ́ ní ń wé ní láwàní o. Àkọ́kọ́ ẹni tí ń wé láwàní ní Solmed Foundation tí wọ́n ní Asalam Islamic Center. Lábẹ́ olùdásílẹ̀ Alhaj Dr. Abdulwahid Adesola Afọlábí àtìyàwó wọn Alhaja Madina Afọlábí àwọn ni wọ́n appoint director àti ìmáàmù center. Wọ́n wá fi àṣẹ appointment yẹn sí ọwọ́ bàbá wa tá a ti ń retí ṣùgbọ́n tí ìdí kan àbí mi ò jẹ́ kí wọ́n lè wá. Bàbá wa Sheikh Dr. Abdulkadir Salman Afa Ọba Ṣọlágbẹrú tí wọ́n jẹ́ national imam Central Mosque ní Abuja. Now tí ọmọ wọn tí wọ́n àwọn wà ń bí tí wọ́n aṣojú wọn bàbá wa Dr. Nafi Ahmad Al-Jauhari senior lecturer Al-Hikma University Ìlọrin. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم